dịka Chukwu ọmalịcha abụ na-eche n'ụwa bulie ya bulie Jizọs elu bulie ya bulie Jizọs elu. Kábíyèsí Olódùmarè ọba mi alápá ńlá alápá kábíkábí ọba táyérọ gẹ́gẹ́ bí agogo ìjìnlẹ̀ àgbà ọba pétépèrò. Ìgbàkígbà tá a bá fẹ́ mọ̀ yin Ọlọ́run ọba ìyànjú lásán ńlá lè gbà torí pé kò sẹ́ni tó lè dákọ rẹ̀ kó dúró sí déédé òun ìjìnlẹ̀ àgbàlagbà ọba pétépèrò. Ìbà ọba dùn bá rìn ọba dùn képe ọba dùn ké sí ọba dùn bá jayé rẹpẹtẹ nínú ọlápẹlẹmọ ọ̀rọ̀ gọjígọ bàbá ìgbàlà. Ó làpáta ayérayé ọba tó ń jókòó lórí dandan o. Adàgbàmọ́ tẹ̀pá adàgbàmọ́ lo gíláàsì. Ọlọ́run ọba mi adàgbàmọ́ fi tẹnìkan ṣe àpéjọbọ bí orí ọba aláàfin àjọbọ. Abónílé tolé Ọlọ́run ọba mi abetí lukára gẹ́gẹ́ bí ajere abàmì òkè gbáǹkọ́gbì 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 gbìgbì. Gbogbo ìgbà tá a bá láǹfààní tá à ń yin Ọlọ́run ọba mi báyìí ìwọ̀nba ibi tọ́jọ́ orí wa tàbí ọgbọ́n orí wa bá mọ iná láàmọ́ sọ nítorí pé òun ni atúnirọ. Ọba tí ń ṣe tẹ́nìkan ò lè ṣe agbanitán bàbá tó tó bàbá fọláfọlá tàṣẹ tàṣẹ nígínnígín ọba tó funfun ni ọba tó mọ́ tónítóní fàdérera ó gbénú wúndí aṣọlá agbénú adélébọ̀ ṣògo afọbajẹ tí afọbajẹ gan ò nírègùn lé lórí. Kábíyèsí ọba tó lè yọ ọba lọ́ba aláṣẹ ògo ọba tó tún lè fẹrú jọba lórí alágbára òmìmì ọba mi tí mi gbogbo ìlú tìtìtì. Ó lọ́ba tí ń jagun nínú afẹ́fẹ́ ọba tí ń ṣòro nínú omi ó lè dùmàrè ẹlẹ́bùrú kẹ̀ aláṣẹ ọ̀run tó fọlá bora gẹ́gẹ́ bí èjì nílá nínú nílá pitimo nínú oore kìkì ògo kìkì ìyanu arógo ṣògo òjìlógo ṣògo àfẹ̀yìntì fọkànbalẹ̀ bàbá àgbàlagbà ó láṣíwájú ọlá kẹjẹgbẹ ó ní rànmọ̀rànmọ́ afóore ọ̀fẹ́ ṣèyanu gbangba jìngbìn ní ọba tó tóbi ju gbogbo tó tóbi lọ ọba tó dá sánmọ̀ tí ò fòpó dúró ńlọba fa kí àtẹnìkan ò lè fà sẹ́yìn ó la tóbi jù nínú ìyanu ó tóbi títí ó tóbi tán rànmọ̀rànmọ́ ọ̀run gan ògbà ayé ògbà ọba àríjọ ọpẹ́ sálẹ̀gbẹ̀lẹ̀gbẹ̀ alágbádá àná ọba wí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ọba tó dára rẹ̀ tẹ́nìkan ò dá ọba tó gapin tó ń gbébi tó gapin ọba tó ń jẹ́wọ́ ara rẹ̀ nínú ìṣẹ̀lẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ó ń lọ́ba tó dúdú ọba tó pupa ọba tó tínrín ọba tó sanra ó la lè wí lè ṣe a lè ṣe lè wí àṣírí inú àwọn àṣírí abánisọ̀rọ̀ mọ́tànijẹ́ ó lọ́ba tú wọn ká níbi wọ́n ti ń dáná rọ́ o ọba tó faṣọ ya móníṣẹ́ ibi lórí gbogbo ara jìngbìnì gbáǹkọ́gbì gbìgbì ìjìnlẹ̀ àtàtà ọba tí ń jórúkọ lórí dandan kábíyàn ò sí ọba tẹ́nìkan ò lè bá wíjọ́ ọba tí ń dájọ́ fẹ́ni tó wù ú arọ́ kẹ́kẹ́ ọlá amònímọ̀lá ọba tí kì í gbó ọba tí kì í tí Olódùmarè tágara kì í dá olùbùkún ògo ọkọ̀ ẹlẹ́bọ kẹ́bọ àfògo sọ̀rọ̀ bí àrá ajíwẹ̀rí ọmọ jákejáke ọba tá ò rí ọba tá ò mọ̀ ẹ gbọ́ tá ń pàdé ẹ̀ ń bì kan ẹ bá ń gbé sókè nítorí pé òun ni kábíyèsí Èdùmàrè. Ọba tí mò ń ròyìn rẹ̀ ó làgbàlagbà nínú oyè ọba tẹ́nitán forí sápẹ́jẹ létí gbàròyé òun lolúgbòhùn nínú gbogbo ọ̀run ọba tí ayé ń wárí fún ọba tí ń bẹ níbikíbi ọba tó nílẹ̀ yìí tó lòkè tó ní àṣálẹ́ tó lòwúrọ̀ kùtùkùtù ọba tó lọ̀sán gangan tó ní ìyálẹ̀ta ọba tó ní wá ọba tó mọ̀ wá ọba tó mọ̀ wá ọba tó ti ń ṣe ohun gbogbo gẹ́gẹ́ bó ṣe bẹ́ẹ̀ ni pé òun sì ni ọ̀gá ohun gbogbo tí ń bẹ nítorí pé kò sí ẹ̀dá kan tó kápá rẹ̀ òun ni ohunkóhun nínú ohunkóhun ọba tó lè ṣe ohun gbogbo nínú ohun gbogbo kábíyèsí Olódùmarè ìgbàkigbà tá a bá yìn ọ́ ìyànjú là ń gbà ó nítorí pé kò sí ẹni tó mọ̀ ọ́ gẹ́gẹ́ bó ti tọ́ kò sí ẹni tó lè ṣàlàyé rẹ gẹ́gẹ́ bó ti yẹ adúpẹ́ Olúwa nítorí à ń rómi mu adúpẹ́ nítorí oúnjẹ tá a rí jẹ adúpẹ́ nítorí àsìkò yìí bó tilẹ̀ wò ó rí adúpẹ́ nítorí ọmọ rẹ tó kù ṣùgbọ́n ní ọjọ́ kẹta tó jíǹde kúrò nínú òkú aṣiwèrè ènìyàn nìkan ló ní bọ́lọ́hún ò sí Olúwa ọba èmi ò ṣí eré o èmi wá ń sọ fún ọ ní pé ò ń bẹ ó sì jọba lórí ohun gbogbo tí ń bẹ nítorí pé ìwọ nìkan ni a lè fi ọlá kí ìwọ nìkan ni a lè fi ọlá yìn ìwọ ni a tó fi ara tì bí òkè gbangba ìwọ ló lórúkọ púpọ̀ lórúkọ rẹ̀rẹ̀rẹ̀ olórúkọ ńláńlá tí ń ka mọ́ láyà bí òkè Olúmọ ìwọ nìkan la mọ̀ lọ́ba kábíyèsí Èdùmàrè.